tó ọba tó dèmi náà tó mọ ohun tèmi náà fẹ́ ọba tí mú wa wá sórí ètò yìí ní gbogbo ìgbà tá a bá gorí atẹ́gùn ọlọ́run náà la fi kí wa ní òwúrọ̀ yìí lórí ètò wa tá a pè ní Jímọ̀ Olóyin láwà lórí rẹ̀ lóòrọ̀ tòní léyìí tèmi sì mọ̀ pé gbogbo ìyá ọ̀pọ̀lọpọ̀ tí ẹ̀ ń bẹ́nu lé ẹ ti máa náfààní láti máa bá wa pé báyìí lórí ètò wa tá a pè ní Jímọ̀ Olóyin kí ni tá a fẹ́ náfààní tá a fẹ́ bára wa sọ lónìí lórí ètò tá a pè ní Jímọ̀ Olóyin yìí ọ̀pọ̀ àlà sì ń bẹ́nu lé ọ̀pọ̀ àlà ti gbáradì báyìí láti tún gbọ́ wa lóòrọ̀ tòní wọ́n á kí wa pẹ̀lú gbólóhùn yìí pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Orí ètò wa lóòrọ̀ yìí tá a pè ní Jímọ̀ Olóyin orí ètò wa yìí tá a sọ fún yín pé Jímọ̀ Olóyin ló ń jẹ́ yìí ìbéèrè kan ṣoṣo náà ni a ní àǹfààní láti béèrè lọ́wọ́ gbogbo wa ohun tá a sì fẹ́ béèrè lọ́wọ́ wa yìí náà ni wípé ta ni mùsùlùmí òdodo ta ni ọmọlẹ́yìn ànábì tòótọ́ ta lẹni tó tẹ̀lé súnà ànábì Muhammad lótìtọ́ àti lódodo irú àwọn nǹkan wo la fi lè dá mùsùlùmí tòótọ́ mọ̀ tó gba àwọn béèrè tá a máa náfààní láti béèrè lọ́wọ́ ara wa lórí ètò wa rèé ṣùgbọ́n ká tó máa wá lọ ẹ bá wá nǹkan fìdílé ẹ bá wá nǹkan fìdítẹ̀ fẹ́ẹ̀ tí wájú pẹ̀ṣẹ̀ sí rédíò yín lásìkò yìí àbẹ́ẹ̀tẹ̀ wò mí direct lórí Facebook ambassador Látúndé Akanni Eletiọfẹ lèmi jẹ́ Alhaji Muhammad sọọlẹ ojúléṣe ràdó òrùyọ làwà báyìí fẹ́ẹ̀ tẹ̀ náfààní tẹ̀ ń bọ̀ wá tẹ̀ bá ti wá ṣe tán ẹ̀ka jọ máa tẹ̀wájú mẹ́sẹ̀ àbẹ̀tọ̀m ní tẹ̀kínísẹ̀ tó gbé sókè tó gbé sílẹ̀ tẹ̀fín náfààní tẹ̀fín gbádùn ètò wáyé mò ń bọ̀ wọ̀n ìdé o ẹ máa bá wa kálọ ẹ ṣé.
ojú òní tọpẹ́ àtẹni tó bá ṣọpẹ́ àbùkù òní kọyìn àtẹni tó bá ṣẹyìn Èdùmàrè kó jẹ́ kémi náà mọ níyì ní gbogbo ìgbà ní gbogbo àkókò mo rò pé gbogbo apáta ẹni láti gbáradì báyìí gẹ́gẹ́ bí ohun tí mo ṣe lálàyé fún yín wípé ìbéèrè tá a máa béèrè lọ́wọ́ ara wa lónìí òun náà ni wípé ta ni mùsùlùmí òdodo ta ni mùsùlùmí òdodo òun ni àkọlé ọ̀rọ̀ wa lóòrọ̀ yìí báwo la ṣe dá mùsùlùmí òdodo mọ̀ báwo la ṣe dá mùsùlùmí òdodo mọ̀ ó yẹ ká láǹfààní kí a jọ mọ̀ pé báwo gan la ṣe dá mùsùlùmí òdodo mọ̀ a mọ̀ láǹfààní láti máa gbà wọn ńlàkàyè wa lórí ètò yìí tó yẹ kó fún wa pé báwo la ṣe dá mùsùlùmí òdodo mọ̀ tó salamu alaikum ẹ kú dédé àsìkò yìí o àfa wa ustaz wa Mutahir àmín ẹ kú àsìkò wa yìí tó Jímọ̀ nínú yóò náyìn yóò nódùn ẹ̀yà wà lójúléṣẹ́ rádíò Òrìyọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí níbi tí wọ́n ti ń wà káàkiri gbàgbà láyé àmín 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 tó nínú àwọn nǹkan tí a fẹ́ kí ẹ bá wa sọ lóòrọ̀ yìí ni pé kí la lè fi dá mùsùlùmí òdodo mọ̀ kí la lè fi dá ẹlẹ́sìláàmù tòótọ́ kí la lè fi dá mùsùlùmí pé eléyìí ó jẹ́ mùsùlùmí òdodo kí lóhun tá a lè fi dá wọn mọ̀. Àmín tó àmín
nínú nǹkan tí mo tún wá fẹ́ béèrè lọ́wọ́ yín ìgbà tí ẹ mẹ́nuba ìgbàgbọ́ yìí tí ẹ mẹ́nuba yìí ọ̀rọ̀ tó lágbára ni ìgbàgbọ́ yìí sì ní ṣé ẹ mọ̀ yìí pé tá a bá ń sọ̀rọ̀ nípa àgbàgbọ́ ó lágbára débi pé àwọn nǹkan tá a rí ń bẹ̀ kì í ṣe kékeré tá a bá wáyé tá a wà lónìí ǹjẹ́ a lè sọ pé báwa mùsùlùmí ṣe ń hùwà láyé lónìí ǹjẹ́ a nígbàgbọ́ ìdí ni wípé ẹ rí i pé ìlú kọ̀ọ̀kan tá a wà àwọn ẹlẹ́sìn mìíràn ń bá wa wà nílùú yìí báwo la ṣe lè lo ìgbàgbọ́ wa láàárín àwọn ẹlẹ́sìn mìíràn tí àwa náà fi mọ̀ pé lóòótọ́ onígbàgbọ́ ni wá ṣé tá a bá rí mùsùlùmí torí ẹlẹ́sìn kírísítẹ́nì àbí torí abọ̀rìṣà torí pé wọn ò ṣe ẹlẹ́sìn tòun kó fúgun mọ́ àbí kó pa àbí kó ṣe oríṣiríṣi àwọn nǹkan tó jẹ́ pé ṣé ara àgbàgbọ́ nìyẹn pé ó fi wọ̀ pé àgbàgbọ́ inú ẹ̀sìn wa la ṣe ń pa ẹlẹ́sìn kírísítìn àbí fẹ́ gbalé lọ́wọ́ wa àgbélé fún àbí ó wá ràn lọ́wọ́ wa àṣèrànlọ́wọ́ fún wọn ìyẹn fi túbọ̀ sí pé àgbà ẹ̀sìn wa gbọ́nù. yóò ní ti ọmọ làkejì rẹ̀ ọ̀làdàlà tẹ̀rí ẹgbẹ́ wọnú alikuran wọn ní wọlé yóò lè kẹfìrú la abudulma abudul wọlá àtúmọ̀ àdùmá abudul wọlá àná àdùmá abudul wọlá àtúmọ̀ àdùmá abudul dínú kún wọlé dín. kúrò nínú ẹ̀kọ́ tá a kọ́ bẹ̀rẹ̀ pé ọ̀rọ̀ kúrò bẹ̀rẹ̀ lọ́wọ́ àfà ṣùgbọ́n ṣe rí ètí fi ń dí àjò ohun táàbì mọ tí onígbàgbọ́ ìwà wà fẹ́ wọlá ìwà wà fẹ́ dáadáa. Bẹ́ẹ̀ pé inú ìwọ ọmọ ènìyàn ló bí ọmọ ènìyàn gbà mí. Ìwà tẹ́lẹ̀ ewu yìí ẹ lè níbẹ̀rẹ̀ ọlọ́run kan. Nígbà míì àwọn tó wà mẹ́tọ́ bẹ̀rẹ̀ ọlọ́run kan. Torí pé ìṣe láwùjọ fi dá ọ sí pẹ́pẹ́ pátá ẹ lè bẹ̀rẹ̀ ọlọ́run ọba. Bẹ́ẹ̀ni. Bí àpẹẹrẹ lápòjú ilé ṣe ń ṣe ẹni tó fẹ́ ṣe kankan tí ọ̀dà wọn ni àwọn jẹ̀ka ṣe kínní ọlọ́run lè bínú sí wa. Bẹ́ẹ̀ pé ìwà tó wù ń bẹ́ẹ̀ yẹn tó máa fi fún àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ pé ẹ̀rí ìdíjú bí wọ́n ti náà nù. Tó ti wà nípa ibi tó ti wọ́n nípa ibi kan tí ọ̀dà. Ìwà ẹ̀ ti jẹ́ kó mọ̀ ẹ̀kú ìgbàgbọ́ náà bá gbọ́. Bí ti gbọ́ ọ̀rọ̀ ẹnu lásán. Kárin lónìí kárin ẹni ọlọ́run kárin àwọn àpá lónìí kátà pé lẹ́yìn àpá gan. Ọ̀rọ̀ ẹnu wọn lè dùn ọ̀rọ̀ wà wà lè mọ́ dání kọ̀rọ̀. Allahu Akbar. So tó fi jẹ́ pé káàdì dára sọ́mọ làkejì wa yálà ó jẹ́ mùsùlùmí yálà ìfẹsẹ̀ mùsùlùmí ìwà wa sọ́mọ làkejì wa ìgbà alàgbàgbọ́ ní ẹgbẹ́ Áfíríkà jẹ́ láti wà lọ́dọ̀ sọ́mọ làkejì. Lẹ́rí ẹ̀sìn lẹ́rìn Muhammad sallallahu alaihi wasallam. Àrí ìkànnì tàyí pé àrẹ Muhammad sallallahu alaihi wasallam. ó fi ìwà kún online. Kódà ìwà tẹ́lẹ̀ yóò kú sáwọn ìyẹ̀wò dì mẹ́rin àṣọ́lá ní gan. Ó ní kí wọ́n gbàgbé ẹbí wọ́n lọ da ní ìwà tí wọ́n dá báyìí. Kókó wà lẹ́yìn dá báyìí o àgbà Islam lẹ́ẹ̀kan náà. Àmọ́ lónìí ìwà táwọn máa ń wò yìí ilé ọ̀yà kó nu Islam. Ọ̀la ilé bí ọ̀yà wò ìgbà bẹ́ẹ̀ ẹ̀sìn náà kò tiẹ̀ dá ẹ̀sìn sì dá. Àwọn táwọn bẹ́ẹ̀ sì náà ìwà táwọn kò láwọn èèyàn. Ṣé kó dàbí ẹni pé ìwà táwọn wò yìí àfi láwọn ẹ̀dá nù. Ọ̀la ìwà kódà lápòjú oníṣẹ́ wọ́n àwọn kéékèèké tá a kò lédè. Ẹ bá tó wà dáadáa fún àwọn kéékèèké jọ wọ́n mọ̀ ọ́ sọ́yìn gbogbo àbẹ́ Islam náà ti rí. Islam náà ní wọ́n wọ̀lá. Ó jẹ́ pé ẹni tí ó bá lẹ́sìn ìwà òkun. Wọ̀lá tí ó bá tí wọ́n bá lẹ́sìn lè bàjẹ́. Wọ̀lá ìdàlẹ́ àrẹ Mọ̀hámà ọ̀pọ̀lọpọ̀ ìsàlákà tó ní pé ìwà ló fi gba ọ̀pọ̀ àwọn ẹ̀fọ́ nígbà tó wáyà wọ́n fi wà kún. Wọ́n lè ṣe ra sí yóò rí ilé pé àìlè ìdájọ́ ọ̀dà ni yóò tún súnmọ́ sí ra sí yóò tún máa kẹ́. Àwọn ọmọ ọ̀dọ́ gbàgbé àdúró tí àtúntò parẹ́ kọ́ ni ọgbà tó ń wù yìí. Àwọn èèyàn wá ń dáwọ́ ti dẹ́kun wọn gbà wọ́n pé láìpẹ́ yìí wọ́n kàn parọ́ ọmọ ni. Nígbà míì ìwọ ti fún ọ̀nà olùfẹ́ Islam. Wọ̀lá níbo láwùjọ tá wà lóde òní yìí. Ìwọ iná àdúgbò pé eléyìí olóòṣà ni eléyìí kírísítẹ́nì o. Ibi wá ń pa à ń tọ́jú ẹ̀ àkú ló ń jẹ. Láti pé àwọn kírísítẹ́nì kì í ẹ̀gbà Islam lọ́wọ́ ó kò bá wọn sọ púpọ̀ jù. Bẹ́ẹ̀ni. Tí kírísítẹ́nì bá ti gbọ́dọ̀ mú sílẹ̀ ń jìyà lónìí. Yóò wá pọ̀ mùsùlùmí máa bọ̀ láàárọ̀ ọ̀sán alẹ́ wọn sọ mùsùlùmí ọ̀sán gbogbo kan rẹ̀. Bẹ́ẹ̀ni. Wàláì. Láti àwọn ìdòní, àwọn kírísítẹ́nì ló ti tẹ̀lé púpọ̀ gidi gan. Àwọn olùtí ìjókòó rẹ̀ gan. Wàláì. Wọ́n wá pọ̀ ọmọ ẹ̀sìn Islam. Ọmọ ẹ̀ bá ìyàlẹ́ ìdí àdúgbò wọn wá pẹ̀lú mú ọ tó fi di ẹ̀ báyìí wá nígbà tí àwọn òbí òun ò ti kú àbí wọn kan. Wọ́n á tọ́jú wọn àbí ọmọ wọn. Títí tí ọmọ wọn tó wọ́n tọ́jú òun yìí, ọmọ náà yóò wá kéde sísẹ́ ló ṣe ti kírísítẹ́ pátápátá. Ìkẹyìn làwọn mùsùlùmí sọ̀rọ̀ lóde òní. Wọ́n ti ṣe nìkan fẹ́ ká fà mọ́ra ká tọ́jú ẹ̀ ká sàánú rẹ̀. Láti bá ti wò jẹ̀sìn. Látàrí bá ń tọ́jú rẹ̀ yìí, ẹ̀ rí pé yóò wá wù yí pé
kábíyèsí. Àmọ́ Kírísítẹ̀nì ṣe é ṣe tó wá bá oníṣòwò ṣe é ẹni kí ó lóde alẹ́ ẹ̀jẹ̀ náà. So Ìsìláàmù ẹ̀sìn àánú làwọn àkáǹtì ṣe ilé àmọ́ tàbí ọ̀rọ̀ yàmọ́. Lórí bá yà pé gbogbo wa wúra bí a pé kò sí àánú ní Ìsìláàmù ọ̀la àánú bẹ́ẹ̀ ní Ìsìláàmù ọ̀la. So àyè yìí ni ká tún ṣe yìí wọ àníkálukú lọ tún ṣe. Wọ́n látọ̀lẹ́ àníkálukú máa wù abẹ́ni pé òun ò ní dọ̀la. Ọ̀la àtẹ̀wọ̀n kẹ́kẹ́ kan nọ̀ra wa wọ́n wo nípa ara zakat táwọn sọ yìí. Zakat ló gbé kalẹ̀ fún àánú ni. Wọ́n sọ bàbá ní Ìsìláàmù ni àwọn lónìí nǹkan àti ìdílé láti ṣe nǹkan mi. Bẹ́ẹ̀ni. Látọ̀ ti sàárà. So ọlọ́run ní bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan wa lẹ̀ kọ́nà kókó wa ni. Àmín. Wọ́n ti pé ẹ̀dá ọdún ní àánú ní ká síjú ọ̀nù wura wa àti mùsùlùmí ni àti sẹ́ẹ̀dù ẹ̀rọ máa sàánú wa. Tó. Lẹ́tọ̀lẹ́ lẹ́yìn màá sọ fẹ́ẹ́ àkókò ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ti mùsùlùmí pé wọ́n ti kú yẹ kí wọ́n wà lè jẹun náà. Látara ìwà fún òṣèlú ìwà dáadáa. Wọ́n lẹ́yìn pé ẹni yóò wà jẹun náà. Yíṣọ́ àti pé àdìwà tó wù. Ibi àwọn ń gbàwẹ̀ wọlé wọlé ọ̀kan obìnrin oríṣiríṣi nǹkan ni ó wà kí ó bá ti wà jẹ́ ìwà ni. Ọlọ́dún ìwà yìí làwọn àdìmọ́ lónìí àwọn àdìmọ́ sọ pé ọ̀gá ti jòjúmọ́ àmọ́ tòun ti bẹ́ẹ̀ ti wọ̀ sí lábẹ́rẹ́ fún wa. Wọ́n wọ̀ ti dá. Ìjọ ni kálí pàdé pẹ́pẹ́ lọ́n parun rẹ̀. Allahu Báyìí Akbar. lọ́sọ̀rọ̀ wa mo fún àwọn abẹ́rẹ́ wa ọlọ́wọ́ sọ báyìí àtàkùn ń parun rẹ̀ o. Káàkiri kò wù àti wù pẹ́ tó tọ̀lọ́ àti kò ń wù yìí o. Alhamdulilayi ọ̀pọ̀lọ́ ń gbà. Tó. Àwọn wà tẹ́lẹ̀ mi jẹ́ wù gan. Kúrà òun gbà bàtẹ́ ra pé tó ń fa ìtẹ́lẹ́yìn mílíọ̀nù kí o tó aláàníyàn ọ̀dà wàlá. Parọ́. Àníyàn ọ̀dà tó la kejì. Tó kí á lè fi lọ́dọ̀ balẹ̀. Tọ́lọ̀ ti pẹ̀lú ọlọ́ọ̀ti fún ọlọ́ọ̀ti pẹ̀lú nítorí fóònù pé mo lè ta gbóòrùn rẹ ni. Ẹ̀mí ó kí ojú dá sí lọ. Àwọn tó ti bẹ́ẹ̀ yóò ti jẹun sàárè. Allahu Akbar. Àwọn ìjọba ìlú wa tí mo sáwọn àwọn amẹ́lẹ́bẹ̀ẹ́ nínú ìlú pé síwò sọ̀rọ̀ ẹbí rẹ̀ jẹ́ kọjá. Ìwà táwọn aládùúgbò rẹ̀ kọjá. Ládùúgbò rẹ̀ wọ́n lè tiẹ̀. Allahu Àwọn Akbar. títí sí àmì wọ́n wọ̀ ọ̀rẹ́ láti fò. Nígbà láwọn òṣèlú tẹ̀lé ní ilé ìròjà kí tẹ̀lé dídí o. Yóò ti máa pẹ̀ ní ẹni ọlọ́run tuntun. Àmọ́ àdúgbò sì ni wọ́n láti dá nìyí ládùúgbò. Allahu Akbar. Ẹ bá dájọ́ ọ̀bẹ̀yẹ tí yóò wà yóò sí ọlọ́run padà fún àdúgbò rẹ̀. Ọ̀rọ̀ ńlá. Tó. Allahu Akbar. Àmín. Tó àfọwọ́ àmùtọ́ ìrìkà tó ti pé á fi í lẹ̀. A fẹ́ kí ẹ bá wa sọ nípa iṣẹ́ pàtàkì kan tẹ́ ẹ gbé dání lọ́wọ́lọ́wọ́ yìí léyìí tí yóò ṣe àǹfààní fún àwọn ọmọ pàápàá jùlọ ní àsìkò tí wọ́n wà nínú ìsinmi yìí nípa bí àwọn ọmọ ṣe náǹfààní láti kẹ́kọ̀ọ́ láti Quran fún di oṣù kan. Báwo ni ètò yìí ṣe fẹ́ lọ sí, níbo la ti fẹ́ ṣe ètò yìí, àti wípé báwo ni àwọn òbí wọ́n ṣe fi orúkọ àwọn ọmọ sílẹ̀. Pẹ̀lú ògbọ́nà láàrin ṣúgà àrígbé gbogbo ṣùgbà yìí àwọn ilé bá ní. Nínú ilé pápá ni wọ́n ti wọ́n kẹ́kọ̀ọ́ tí ọ̀dà bẹ̀. Àwọn awùwé ìgbàgbé kí nìkan láti fún àwọn yìí o. Àríwá gba púpọ̀ náà ṣe kúrò wọn. Torí pé ọmọ kékeré àdúgbò tí wọ́n ń tẹ̀lé ọ̀kan ń gbé ní ẹni ọmọ kékeré láàmú. So nínú kàtà àbójú wò ní pé kí á pè wọ́n kí á máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ láti gbogbo ojoojúmọ́. Ìṣòro ní oṣù kan, á máa kọ́ wọn ní àdáwọn nǹkan ẹ̀sìn kọ̀ọ̀kan láti aago mẹ́jọ àbàrà sí aago méjì àbọ̀ ọ̀sán. Nítorí bá sọ pé dàpọ̀ sí pé ọmọ mi ìjọba rẹ̀ lè jẹ. Wọ́n lè bá ti délé ní àsìkò láwọn fi òru wọlé. Ṣùgbọ́n àwọn ọmọ wa kò lè gbé aago méjì àbọ̀ sí àpáta ó ti délé. Àpáta alẹ́ ti sú. Ìpàdé àti ìkẹrẹ́ ìkọlọ̀ rẹ̀ kó wo ẹ̀ṣẹ̀ kó sùn. Ọmọ ẹ̀rí ayéṣẹ́ wọlé dò ní yìí, á rí i pé ẹ̀sìn lè lára àwọn ọmọ púpọ̀. Pàápàá jùlọ àwọn ọmọ Yorùbá wà láì. Ẹ̀sìn lára wa ó lẹ gidi gan. Ìtọ́jẹ̀ wa lẹ dé gan. Àwọn ọmọ wa gan. TikTok ó sọ lórí fóònù ni wọ́n kọ́ sí. Kò sí tí pàṣẹ wípé ẹ̀sìn ni òkú wọn lára tó ọ̀la ẹ̀. Ọmọ tí a bá ń pàṣẹ títí tí ọba ti gbọ́ ẹ̀jẹ̀ kó yé pé ẹ̀sìn tó wà lára ọmọ ẹ̀ kò dùn lára jì. Lọ́ọ̀ni òbí àwọn ń pariwo lóòótọ́. Àmọ́ ohun tó ràn wá lọ́wọ́ náà ni pé àsìkò ká gbàdọ̀ àwọn ẹ̀jẹ̀ ká sì àwọn sílé ṣéwú. Ṣé ká bá sì wọ́n sí wọ́n ẹ̀kọ́ kan láwùjọ ẹ̀sìn gbàgbé àwùjọ wa ṣe ìjọba ń gbàgbé. Ọmọ mi jẹ́ pé báyá ìwà tí ń wù lé kò ṣá. Àmọ́ pàtó dé ilé ìkéwú
ọjọ́ ọ̀dà ni. Bí pé tí wọ́n fẹ́ mú ọ̀rẹ́ lé léwu ẹni tó lẹ́sìn ìjọba mú lọ́rọ̀ ní pé ọ̀rẹ́ bá kan náà. tó jẹ́ pé wọ́n máa jọ dùmọ̀. Ẹ tó wá mú lọ́rẹ́ yìí yóò máa tó sọ́nà gbàgbà tó ń ṣe yóò dà. Ìyẹn wọ́n ti tọ́ ọ̀rẹ́ kò pé kò tẹ́ ọ́n kan ẹni pé ọmọ bẹ́ẹ̀ tó bá padà sílé wọn á chẹ́ǹjì lọ́mọ ọ̀gbà láàrin oṣù kan ló ti chẹ́ǹjì báyìí. Kò sí tó pàdé pé ọ̀rẹ́ tó bá pàdé ibi tó lọ sẹ́rí ẹ̀kọ́ àwọn kan ti ń sọ pé ẹwà kan mílé ẹni tí a sọ ọmọ nǹkan yẹn kò sí káwọn ọmọ àti kí wọ̀ láì torí pé wọ́n kà fún eré àmọ́ sẹ́rí ẹ̀kọ́ àwùjọ ẹ̀wọ̀n sùn wọ́n lè pé gbogbo ọmọ kan sùn lé ẹ̀kọ́ kan ẹ bá lówó lọ́wọ́ àmọ́ wọ́n lè tàbí ọdún sùn kò sí sẹ́rí ẹ̀kọ́ àwùjọ tí wọ́n lè yí yàtọ̀ ẹ̀kọ́ àdàkọ́ lọ. Bẹ́ẹ̀ni. sẹ́rí ẹ̀kọ́ àdàkọ́ ẹ̀kọ́ máa jẹ́ àlékún fún àwùjọ ni so tó bá sí irú àrùn láàrún sùn kan tó ojoojúmọ́ ni wọ́n gé wọ́n bá kọ́ kí ojoojúmọ́ sí wọ́n máa ti gé lẹ́ẹ̀kan lọ́ta lóbi lọ́sẹ̀. so ọmọ tó máa kọ́ kí ojoojúmọ́ ní gbogbo ìgbà kò sí bẹ́ẹ̀ ṣe yàtọ̀ bá náà ni. ibi tó bá kù sí lọ́sẹ̀ sí lóore kí o ti fọ̀ ọ́nà tó tí wọ́n fẹ́ láti àgọ́ mẹ́jọ àbọ̀rọ̀ tí àgọ́ méjì àbọ̀ tán kódà kó lọ́mọ náà tó bẹ̀ fún gan ọlọ́run ó ti pẹ̀lú òkú náà. so níbi ìbojú wo la pé nǹkan ìyá gbé kalẹ̀ wọ́n pàtàkì pé nínú wọn àwùjọ táwọn nísìnyí àwọn ọmọ wa wọ́n lè púpọ̀ nínú àkókò wọ̀lá kò sí ní ìpàdé pé skul ti gba gbogbo àyè lọ́wọ́ wa gbogbo ẹ̀ skul ti gbà náà ti ẹ̀kọ́ aláìní kankan láti ó lè ní kúrú tún bẹ tó àwọn òwúrọ̀ ìgbàgbọ́sọ̀ fún àti bàbá ọdẹ nísìnyí o àkókò ọdẹ ìmú wọn mọ́lẹ̀ káwá kọ́ wọn dáadáa ìṣáàlá pẹ̀lú ọ̀pọ̀lọ̀ lẹ́yìn oṣù kan yẹn á fi ọ̀gbẹ́sẹ̀ fúra láàrin wọn láti lọ pẹ́pẹ́ ọmọ olówó ẹ̀kúrà ẹ̀kúrà ọmọ kẹ́kọ̀ọ́ ìkẹlẹ̀ ẹ̀kún láàrin pẹ̀lú ọ̀pọ̀lọ̀ Gọ́tàjí. Ọ̀pọ̀. Ọ̀pọ̀ gidi gan. Sọ̀rọ̀ bí làbẹ́ bí káàpọ̀ máa kàn ọ́dún ẹ̀wá pé kí wọ́n lọ fẹ́ wọn wá ní ọ̀dọ̀ rẹ̀ bá sọ́wọ́dẹ̀ lọ́wọ́. Ilé kéwù Dárù Kìtàbù wa Sunna àbí? Ṣé ẹ̀yìn fọ́ọ̀mù tí wọ́n wá gbà yìí, èlò ni wọ́n fi gba fọ́ọ̀mù náà? Àkọ́kọ́ náà ni wọ́n fi gba fọ́ọ̀mù. Fódìdí oṣù kan. Owó yóò wá kéré jù báyìí àfà. Àmín àmín. Ọ̀dà. Lẹ́yìn àkókò yẹn kò sókè tó bẹ́ẹ̀ tẹ̀ mọ́. Ìgbé ni wọ́n wọ̀ wọn gà lọ́kà ìpéke alhamdulillah ọlọ́wọ́ ọlọ́ àtàfà ẹ̀ṣọ́ ẹgbà pẹ̀lú ọ̀gọ́dọ̀ ẹ̀ṣọ́ àkọ́dà nínú tẹlifíṣàn ìdílé pé ọjọ́ Jímọ̀ ní bàbá àṣẹ sí ilé kí ọjọ́ Jímọ̀ látàrí bàbá lọ kéjì mọ́ àwọn bàbá tó bá rọrùn gan àmọ́ kéjì mọ́ ti mọ́ lọ́wọ́ sí náà olùwàsó láti wà bẹ́ẹ̀ kó lè bá túmọ̀ nílẹ̀ kọ̀ọ̀kan láti wà pọ̀ nípa jùmọ̀ púpọ̀ ní wọ́n sábà lọ sí jùmọ̀ látàrí sùkúù rẹ̀ lọ kéjì mọ́ sọ àbí jùmọ̀ àti tàlẹ́jọ́ Jímọ̀ nínú sùkúù rẹ̀ nínú ilé kí wọ́n lọ kan yẹn ní wọ́n mọ̀ kẹ́kọ̀ọ́ kan nínú jùmọ̀ àtọ́dún ọmọ fífọ́n tí jùmọ̀ àfẹ́ fún ọ̀rẹ́dà ṣáàlà ìgbà ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀rẹ́ ìlú kéjì wà tó fi sùkúù wọn tí wọ́n bá wọn sọ̀kọ́lọpọ̀ fún ọ̀lọ́wọ́ ṣáàlà. Àmín. Tó ẹ ṣeun alfa wa ustaz wa Mutahir ẹ kú gbìyànjú Ọlọ́run mọ̀ ọkùnrin lọ́wọ́ àwọn èèyàn wa náà wọ́n ti gbọ́ gbogbo àlàyé yìí á tún máa ṣe àlàyé yìí fún wọn lẹ́kùnrẹ́rẹ́ ìjọ kankan ni ó bẹ̀rẹ̀ ìjọ wo ni ó bẹ̀rẹ̀. Ìjọba ní Monday le premier août le 1er August. Premier août. Ọjọ́ kìíní oṣù kẹjọ náà bẹ̀rẹ̀ àgbà ní ọgbọ̀n ọjọ́ oṣù kẹjọ. Àgbà ní parí oṣù mẹ́lẹ̀ta. Ọ̀dà Ọlọ́run ó bá wa ṣe nírọ̀rùn Ọlọ́run sì bá wa rọ àwọn aláàánú sí yín torí bí tó yẹ káwọn èèyàn máa dájú àánú kọ rèé bí tó yẹ káwọn èèyàn máa náwó wọn sí leléyìí ọ̀la àwọn èèyàn òun leléyìí kọ́ bá wa fi àánú wa sọ́dọ̀ àwọn tọ́lọ́wọ̀n ọba ó ṣàánú tí wọ́n fi rántí irú àwọn ètò tó dá báyìí ẹ ṣeun amòrí bá o àmín 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 ìlà bìlà àlẹ́ àdín àmín àmín kò fẹ́ yàgò àmín àmín kò fẹ́ yàgò àmín yàrá àmín Allahumma àmín ìlà bìlà àlẹ́ àdín bẹ́ẹ̀ni àmín.
orí ọ̀la wà báyìí orí ọ̀la wà báyìí láàárọ̀ yìí ó dago mẹ́ta ká tó wà lókè lọ́hùn. àmín 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 tó ẹ ṣeun akí àwọn àfáà wa tí a pè tí wọ́n sì dá wa lóhùn tí wọ́n fún wa láwọn àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí àwọn ètò tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n tún ṣí wa lẹ́kọ̀ọ́ tí wọ́n tọ́ wa lẹ́kọ̀ọ́ tí wọ́n tún fún wa láǹfààní láti mọ ohun tá à ń pè ní ìgbàgbọ́ àwọn àfáà àmùtọ́ àkí wọn púpọ̀ lóòrọ̀ yìí kọ́lọ̀ jẹ́ kí àárín wọn bá irú wọn báyìí kọ́lọ̀ jẹ́ kó pọ̀ ní àárín àwa ọmọ Yorùbá torí iṣẹ́ takuntakun náà ni àwọn àfáà yìí ń ṣe gbogbo ẹ̀ tẹ́ ẹ̀ wà lórí Facebook lọ́wọ́lọ́wọ́ àti ẹ̀ tẹ́ ẹ̀ gbọ́ káàkiri gbogbo àgbáńlá ayé tó jẹ́ pé àwọn ọmọ yín àwọn èèyàn yín wọ́n bẹ̀ nílùú Togo àǹfààní lélẹ́yìí ẹ má jẹ́ kí àǹfààní yìí ẹ dákun ẹ má jẹ́ kó bọ́mọ yín lọ́wọ́ àbẹ́yìí tẹ̀ láwọn èèyàn bí ẹ pè wọ́n wípé ọjọ́ àsìkò kódà l'Amẹ́ríkà àti London tẹ wà ó dá wà lójú pé àwọn èèyàn ń lọ lé kí wọ́n tẹ̀ ń kó ẹ̀kọ́ gidi l'Amẹ́ríkà àti London nísìnyí débi pé tẹ bá rà àwọn tí wọ́n ń dé ẹ mà ní bẹ́ẹ̀ ṣe wàá lóyìnbó ẹ tún kẹ́kọ̀ọ́ kí ó báyìí kí ló wá dé láwọn àtàwà láfíríkà níbi tá a ti ní àǹfààní àti kẹ́kọ̀ọ́ táwa ń ṣe báyìí kí ló dé ẹ dákun àǹfààní ní àwọn àfáà àmùtọ́ èrò tí wọ́n gbé kalẹ̀ omi ara wọn ẹ̀jẹ̀ ara wọn ni wọ́n gbé kalẹ̀ owó wọn ni wọ́n sì fẹ́ ná ẹ gbọ́ tí mo bèrè kí ṣé àpò kan ò péré mi fún ọ ṣé kò kéré ẹ lò lápò kan fódìdí oṣù kan wọ́n sì tọ́jú àwọn ọmọ yìí wọ́n máa bọ́ àwọn ọmọ yìí wọ́n sì kọ́ wọn lẹ́kọ̀ọ́ Ọlọ́run dákun máa ran àfáà yìí lọ́wọ́ ẹ̀yin gbogbo ẹ̀yin èèyàn wọn ìyá wa náà ẹ dákun àtàárà ibi ó yẹ kẹ́ ẹ náwó yín sí ní ibi ó yẹ kẹ́ ẹ máa kówó yín sí ní ohun tó yẹ kẹ́ ẹ máa fowó yín ṣe rèé ohun tó yẹ kẹ́ ẹ fowó yín ṣe rèé ẹ máa lọ kọ́ hòtẹ́ẹ̀lì ẹ máa lọ kọ́ àwọn nǹkan tí ò wúlò àwọn tó yẹ kẹ́ ẹ kọ́rù lé kí ó kalẹ̀ fún leléyìí tí wọ́n náǹfààní láti tún ọjọ́ iwájú yín ṣe àtọ́jú iwájú àwọn ọmọ yín ọ̀pọ̀ ló sì nílé tó jẹ́ pé koríko ti bolé ẹ̀mí mo mọ àwọn tí wọ́n lé ní Tógò tí koríko ti bolé wọn tó jẹ́ pé nìkan kò síbẹ̀ odidi lé irú ilé yẹn àwọn tó yẹ kẹ́ ẹ gbé kalẹ̀ fún ni pé ilé yìí asọ̀dìlẹ̀ kéwù fún yín ẹ máa kọ́ èèyàn mọ̀ ẹ máa kọ́ èèyàn káwọn ẹ máa nímọ̀ kó máa jáde ńbẹ̀ ojú ń tì mí fáwọn Yorùbá àlù Tógò gbogbo ohun tá à ń kó jọ ń dúkìá ó ń bọ̀ wá tán o àwọn akọ́kọ́ ń bọ̀ wá tán kí ni ó ṣọ́kù fẹ́mi àti yín la ṣe ń pè sí tá a pè sí Ọlọ́run ṣe dáadáa fún wa ìjẹ́ mo tún padà bọ̀ lórí ètò ẹ máa bá mi ká lọ ẹ ṣé gbogbo ẹ̀ kó lè mọ dùn la ṣe ń ṣe láti ń wí àṣẹ ìwé fún yìí Ọlọ́run ṣe dáadáa fún ẹnì kọ̀ọ̀kan wa ẹja dúró ti ilé kí o alálùbáríkà yìí Daaru Kitabu wa Sunnah náà ni mo sọ ń parẹ́ yìí. a kú dédé àsìkò yìí o bàbá wa Àkàndé ọmọ ọ̀dọ̀ àgbà tó mo rò pé ibi tẹ́ wà ẹ́ ṣé ẹ lè ní àǹfààní ibi tẹ́ ti gbọ́ wa dáadáa báyìí. tó ìbéèrè tó wà ká béèrè lọ́wọ́ yìí ni pé a rí pé ibi táyé ń lọ lónìí láàárín gbogbo àwọn tí wọ́n gbé ẹ̀sìn dání
ìfẹ́ ò sí láàrin wọn mọ́ ǹjẹ́ ọ̀nà àbáyọ kan wà tí ìfẹ́ lè fi wà láàrin gbogbo àwọn ẹlẹ́sìn pátápátá. báwo la ṣe wá ṣe tí fẹ́ ìjọba láàrin wa báyìí. tó bàbá àkọlé mọ́ọ̀dọ̀ àgbà adúpẹ́ pọ̀ lọ́dọ̀ yìí ibi tí ẹ wà kò jẹ́ ká náà fà náà ti gbọ́ yín dáadáa kìnìún náà ó sì wà ká gbádùn yín jù báyìí lọ. tó ẹ ṣeun amòrí bá o. tó bàbá àkọlé mọ́ọ̀dọ̀ àgbà lẹ́gbọ̀n wọ̀ tá àgbà lálejò lójúlé ṣe wàrà yóò rí ọ láàárọ̀ yìí látàrí pé báwo la ṣe lò fẹ́ láàrin ara wa pàápàá jùlọ àwọn ẹlẹ́sìn tí ìfẹ́ òfin jọba láàrin wa. akùnrin àsìkò yìí o. lọ́jọ́ tí ọpọlọ náà tó bá bàjẹ́ ọmọ àlàkìlà àmẹ́ka àtọ́jú àtìmú àgbètí gbogbo fọ́sọ̀sì tí ń bẹ láàrọ̀ orí ọmọ àlàkìlà àmẹ́ka ọkọ̀ òní ìwúlò rárá ẹ̀bẹ̀ ni mo wá bẹ̀ ọmọ àlàkìlà yìí lórí tí gbogbo ayé fi mọ̀ mí ọmọ àlàkìlà àmẹ́ka wọ́n jẹ́ kó lórí burúkú lọ́pọ̀lọ́ ní wọ́n dàrú ọmọ àlàkìlà àmẹ́ka bá sọ wípé wàláì wọ́n sì lè máa gbáyé ọmọ àlàkìlà àmẹ́ka tá máa yan fáńdáfáńdá ní ọ̀rẹ́ nìkan ní ilé ayé níbi tí ò sórí lọ́rùn rẹ̀ ọmọ àlàkìlà àmẹ́ka àfi kó bá máa kú. bí mo ti wá ń dákun orí yìí tí gbogbo ayé mọ̀ kíní kan wá ń bẹ nínú orí ọmọ àlàkìlà àmẹ́ka ọpọlọ ní jẹ́ lọ́jọ́ tí ọpọlọ náà. tó gbogbo ẹ̀ tẹ̀ ní àǹfààní tẹ́ ń gbádùn wa lọ́jọ́ tòní mo rò pé gbogbo àwọn tí wọ́n pè wá tí wọ́n bá wa dá sétò lọ́tòlọ́sì gbogbo náà lẹ́nu àǹfààní láti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn ẹsẹ̀ ní gbogbo ohun tí gbogbo wọn bá wa sọ lórí ètò yìí ẹgbẹ́ ohun tí àwọn afọ àmùtọ́ èrò
tí wọ́n sọ fún wa lórí ètò yìí ẹ wá àlàyé tí wọ́n ṣe fún wa lórí ètò yìí bákan náà gbogbo ohun tí ọba ọkọ̀dọ́mọdọ̀ àbá sọ gbogbo wa náà la gbọ́ ẹgbẹ́ àlàyé tí wọ́n ṣe fún wa gbogbo àwọn nǹkan wọ̀nyí báwo la ṣe mójútó ilé ìṣe kókó ṣe pàtàkì àmọ́ lóòrọ̀ tòní gbogbo ẹ̀yin tẹ́ náfààní tẹ́ ń gbọ́ mi dédé àsìkò tá a wà yìí ẹ dákun ayé tá a ń lò yìí ìfẹ́ ṣe kókó nínú ayé tá a wà yìí àánú ṣe kókó nínú ayé tá a wà yìí ẹ má jẹ́ kí ẹ̀sìn ẹ má jẹ́ kó pín wa yálàyàlà torí bí tọ́rọ̀ ayé ń lọ lọ́wọ́ báyìí pàápàá jùlọ lórílẹ̀-èdè wa Nàìjíríà Ọlọ́run má jẹ́ kí ọ̀rọ̀ ẹ̀sìn kó dá wàhálà lẹ̀ kó dogun lẹ̀ Nàìjíríà kò ní rí bẹ́ẹ̀ ó láwọlá gbogbo àwọn èèyàn dáadáa àwọn èèyàn láàánú tí wọ́n ń bẹ ní Nàìjíríà ànírógun lẹ̀ wá àmọ́ bí tọ́rọ̀ ń lọ yìí kó bá di pé bá a bá dọ́jà tá a bá fẹ́ ra nǹkan lọ́jà ṣé ò àti pé a máa bèrè lọ́wọ́ ara wa pé ìwọ ti fẹ́ ra nǹkan lọ́dọ̀ rẹ̀ ṣé mùsùlùmí ni ẹ́ ni àbí kírísítẹ́nì ni ẹ́ kí n tó mọ̀ bóyá kí n ra nǹkan tá a bá fẹ́ wọ mọ́tò ní Nàìjíríà ṣé a máa bèrè lọ́wọ́ onímọ́tò pé onímọ́tò ṣé mùsùlùmí ni ẹ́ ni àbí kírísítẹ́nì ká tó lè wọ mọ́tò tá a fẹ́ wọ̀ tá a bá fẹ́ wọ aeroplane tá a mọ̀ sí avion ìyẹn aeroplane ìjà máa bèrè lọ́wọ́ ara wa àbá máa bèrè lọ́wọ́ àwọn tí wọ́n ní iléeṣẹ́ aeroplane pé pilot tó fẹ́ gbé wa yìí o ṣé muslim ni pilot yìí ni àbí christian ni ká tó bára wa ṣe ìjà máa bèrè lọ́wọ́ ara wa pé ṣé muslim ni ẹni àbí christian ni tá a bá fẹ́ gbalé ṣé àṣẹ máa bèrè lọ́wọ́ ara wa pé ẹni tó kọ́lé yìí ṣé muslim ni àbí christian ni ṣé ibi tá à ń bá lọ yìí ṣé yóò sì yìn wá ṣé yóò yìn wá ṣé sì ló yẹ ká mú ní kókó àbí ìfẹ́ ló yẹ ká mú ní kókó ìfẹ́ràn ara ẹni ìnáàánú ara ẹni ṣé bí ohun tó yẹ ká mú kókó ká gbámú rèé kí ló wá dé tí àwọn olóṣèlú tí wọ́n wá ń lo ẹ̀sìn láti fi da àárín àwọn èèyàn rú àwọn èèyàn náà sì ń bá wọn tẹ́wọ́ gbà á bí mùsùlùmí bá bọ́ sórí oyè kí ló burú ń bẹ̀ bí kírísítẹ́nì bá bọ́ ń bẹ̀ kí ló burú ń bẹ̀ ẹ dákun ẹ má jẹ́ ká fi ẹ̀sìn ká fi dá ọ̀hún lẹ̀ ní Nàìjíríà o ẹ jẹ́ kí n ṣe kíní kan láàyè fún yín ní gbogbo ìwọ̀ oòrùn ìyẹn àwa tá a wà ní south ní Nàìjíríà ẹ lọ gbogbo àwọn governors tó wà ń bẹ̀ gbogbo wọn pátá Christian ní gbogbo wọn ṣáwọn Christian yìí á pé mùsùlùmí ò dìbò fún wọn ni mùsùlùmí dìbò fún wọn tẹ́ bá rí lọ sí ilẹ̀ Haúsá ọ̀pọ̀ wọn tó jẹ́ gómìnà ń bẹ̀ mùsùlùmí ni wọ́n ṣáàpì Christian ò dìbò fáwọn náà ni Christian dìbò fún wọn ìgbà tó wá di ti ká fẹ́ yan olórí orílẹ̀-èdè gbogbo àwọn ọmọ Yorùbá ṣé àtòrí ẹ̀sìn á sọ pé àní tẹ̀lé Alhaji Bọ́lá Ahmed Tinubu Jagaban ẹ̀jẹ̀ arọ́ ti wípé ẹni bá tara alẹ́ rẹ̀ lọ́pọ̀ kò lè ríra lọ́wọ́n o àwọn ọmọ Yorùbá ní Christian ẹ dákun ẹjẹ́ á gbé ẹ̀sìn sọ́tọ̀ ẹjẹ́ á wò pé èèyàn wa ni ọmọ wa lélẹ́yìí ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká filẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì ẹ má jẹ́ ká fi ẹ̀sìn ẹ má jẹ́ ká fi da ọjọ́ ọ̀la àwa Yorùbá rú Alhaji Bọ́lá Ahmed Tinubu mùsùlùmí ni lóòótọ́ ṣùgbọ́n ìyàwó ẹ̀ Christian ìyàwó ẹ̀ 40 ọdún tó wà àti ìyàwó ẹ̀ ti jọ wà rèé kò sì yí ìyàwó ẹ̀ lẹ́sìn padà rí ṣé ẹ tí ò yí ìyàwó ẹ̀ lẹ́sìn padà ṣé wàá lè sọ pé òun fẹ́ yí Nàìjíríà sí di mùsùlùmí ni
ẹni tó jẹ́ pé Christian ìyàwó ẹ̀ àwọn ọmọ tó bí Christian ń bẹnu wọn àwọn ẹbí ẹ̀ Christian ń bẹnu wọn kí wá lóde tá à ń pariwo wípé àbídọ́dọ́ kó jẹ́ pé Christian yóò fà kalẹ̀ nígbàkejì ẹ sì ní kó lọ múràn mí lókè ọya ìran tí ó sì mú lókè lọ́hùn-ún kò sí àwọn tó fẹ́ mú tó kọjá pé mùsùlùmí náà ni yóò mú bẹ́ẹ̀ ẹ dákun ẹ̀yin Yorùbá ẹ̀yin àánú mi ń ṣe Yorùbá pàápàá jùlọ àwọn tó jẹ́ Christian ní Yorùbá àánú mi ń ṣe yín àánú mi ń ṣe Christian ní Yorùbá abẹ́ mọ̀ pé Rẹ̀mí tó jẹ́ ìyàwó Tinubu òun gangan ní gbákejì Tinubu kí Tinubu tó gbé ọ̀rọ̀ kọjá rẹ̀ yóò kọ́kọ́ sọ fún ìyàwó ẹ̀ lọ pé ìyàwó mi ọ̀rọ̀ yìí ò báwo láyè ṣe sí igbákejì Tinubu gangan ní Rẹ̀mí kílẹ̀ Christian wá ń wá tó tún kọjá eléyìí àmọ́ o ẹ jẹ́ ká rántí oore kan tí Alhaji Bọ́lá Ahmed Tinubu tó ṣe fún wa nígbà tó dórí gómìnà ẹ rántí pé gbogbo àwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ ilé ẹ̀kọ́ àwọn Christian ẹ jẹ́ ká rántí pé Bọ́lá Ahmed Tinubu ló dá àwọn ilé ẹ̀kọ́ missionaries ló dá padà fún àwọn Christians eléyìí náà ẹ jẹ́ ká fi sọ́lọ́sẹ̀ lẹ́sàn wípé ó gbìyànjú òyìnṣẹ́ lẹ́yàmẹ̀yà òyìnṣẹ́ lẹ́sìn òmẹ̀sìn gbogbo èèyàn ló fẹ́ràn òòyà ẹ̀sìn kan sọ́tọ̀ àwọn ọmọ Yorùbá ẹ lọ wo inú òṣèlú tí Bọ́lá Ahmed Tinubu ṣe ẹ lọ wo inú òṣèlú tó ṣe ẹ wo iye àwọn tó kó síbẹ̀ ẹ wo iye àwọn Christian tó wà ń bẹ̀ ẹ wo iye àwọn Christian tí wọ́n jàǹfààní ẹ̀ ẹ wo àwọn tí wọ́n ń gbòye gómìnà lẹ́kọ̀ọ́ ẹ wo iye àwọn Christian tó ń jẹ àǹfààní lọ́wọ́lọ́wọ́ tá a bá tiẹ̀ yọ Fáṣọlá kò kó jẹ́ mùsùlùmí ìgbà tá a ń bọ̀ dé débẹ̀ kọ́ ẹni tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ gómìnà Sanwó-Olú tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí Christian òun náà tún jẹ́ ẹ wo gbìyànjú tí Bọ́lá Ahmed Tinubu tún ṣe fún gbogbo èyí Christian ẹ wo ẹ̀mọ́ church tó kọ́ tó náwó sí ṣé lè yóò tó fún wa káwò pé ẹni yìí jẹ́ mùsùlùmí lóòótọ́ ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà ìran mi ni ẹ̀jẹ̀ mi ni òun lá dìbò fún èyí Christian Yorùbá yóò wá jẹ́ pé ìlẹ́wà jẹ́ alátakò fún Tinubu ẹ dákun ẹ jẹ́ á ṣe ìran ẹ má jẹ́ á ṣe ẹ̀sìn àwọn Haúsá àwọn jókòó ti ìran wọ́n jókòó ti ẹ̀sìn ṣùgbọ́n àwa Yorùbá kí ló mú wa tá a jókòó ti ẹ̀sìn tá a gbàgbé ìran wa bá a ṣe ṣe rèé ẹ má gbàgbé nígbà ayé Awólọ́wọ̀ ò lè jẹ́ pírẹsidẹ́ǹtì ọmọ Yorùbá ló ti ṣubú nígbà ayé Abíọ́lá ọmọ Yorùbá ìgbà táàrin wo ògúrégé ló gbé Abíọ́lá dátìmọ́lé ló dẹni tó kú sí àtìmọ́lé Tinubu lọ́lọ́run tún yàn fún wa yìí o báwo la ṣe ṣe táàjọ gbé Tinubu lárugẹ táàjọ gbé nílé ìlérí tí Tinubu wá débẹ̀ tán nínú ìtàn ohun tí wọ́n máa sọ ni wípé ọmọ Yorùbá ló jẹ pírẹsidẹ́ǹtì lásìkò báyìí nígbà báyìí èmi ò ní fọwọ́ òsì júwe lé bàbá tèmi o èmi ò ní fọwọ́ òsì júwe ìran tèmi èmi ò ní fọwọ́ òsì júwe inú ìran tí mo ti jáde wá Alhaji Bọ́lá Ahmed Tinubu ló yẹ lóyè nínú ọpọlọ pípé nínú ìmọ̀ nínú òye nínú ìfẹ́ nínú ká kó àwọn ènìyàn jọ nínú ká tò ètò ìlú Bọ́lá Ahmed Tinubu òun ni kí a gbébò wá fún lásìkò bá tó ọmọ Yorùbá kékulé wa gbogbo sọ fún toko kí àdánwò gbọ́ kóró fún ọbẹ̀ ẹ má jẹ́ kí a fi ọjọ́ ọ̀la Yorùbá ẹ má jẹ́ a fi ṣeré o ọjọ́ ọ̀la Yorùbá mì báyìí o kò ní tọwọ́ tèmi bàjẹ́ o àmọ́ bóyá títí nípa ti wá débẹ̀ báyìí bóyá àwọn tó jẹ́ Christian tó ń bínú pé Christian kò gbé fún Christian kò wà ń bẹ̀ bóyá àwọn gan olóríire àkọ́kọ́ kọ́lọ́ ń ṣèmi lólóríire àkọ́kọ́ o Tinubu lèmi ò fi ìbò tèmi fún Ọlọ́run ó sì ṣe nírọ̀rùn Ọlọ́run ó gbé Tinubu débẹ̀ láyọ̀ àti àlàáfíà àmín tó adéjì báyìí lórí ètò wa tó bá dọjọ́ Monday àtúmọ̀ náfààní láti pàdé pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba akíọ̀gbẹ́ tí ẹ bá wa pé lórí ètò yìí ájú Sùlẹ̀mọ́nà lọ́kàá bẹ́ẹ̀ ti kí mi pé Jimoh Mubarak èmi náà kí Jimoh Mubarak Aljaf mo kí ẹ̀yin náà àti gbọ̀n tí ẹ bá mi dá sétò ní òwúrọ̀ yìí Ọlọ́run ọba lánàá kò ní padà láyé gbogbo wa o Monsieur Aveton ní tẹkinísíà tó ń gbé sókè tó gbé sílẹ̀ tẹ̀fi náfààní tẹ̀fi gbọ́ mi tàfi gbádùn ara wa ní òwúrọ̀ yìí ǹjẹ́
gbogbo ẹ̀yin tẹ́ gbọ́ mi l'Amẹ́ríkà London ní France ní Brazil Grand Bretagne Allemagne gbogbo yín náà ni mo kí ẹ̀yin tí ẹ gbọ́ mi l'Áfíríkà ní Mali ní Senegal ní Côte d'Ivoire ní Ghana ẹ̀yin tí Togo ẹ̀yin tí Benin ẹ̀yin tí Nàìjíríà àtẹ̀tẹ̀ náà fà tẹ́ gbọ́ mi ní ìlú Libya lọ́hùn gbogbo yín náà mo fi àsìkò yìí náà mo fi kí ìpè ẹ̀ṣẹ̀ ẹ̀kú ẹ̀tí gbọ́ ní Republic of Ireland mo kí gbogbo wa ní òwúrọ̀ tìní tó bá jẹ́ pé ọ̀sán lẹ́bàá wà mo kí yín tó bá jẹ́ lẹ́bàá wà mo kí yín ní China ní Japan mo kí yín ní Taiwan ní India ní Bangladesh gbogbo yín náà ni mo fi àsìkò yìí náà mo fi kí ǹjẹ́ àwọn afẹ́lẹ́ ìṣẹ̀lẹ̀ lórí ètò Monsieur Àbẹ̀tọ̀ ní tẹkinísẹ̀ tó ń gbé sókè tó ń gbé sílẹ̀ tẹ̀fí ń gbádùn ètò yìí ǹjẹ́ ó dìgbà ó dìgbà ó dìgbà ó dìgbà ẹ ṣé o.